bọ́mọ orí orí yẹn ṣe rí mi nísàlẹ̀ ó ní bọ̀dá fọ́tò òun ti ń wáyé ẹjọ́ òun fẹ́ graduate lọ́la lọ́ba tán á fún òun bá fún mi 30 náírà sẹ́rí bá mo délé wàláì tí mo kọ́ ṣe ni pé mo sì fi Christian lẹ́gbàá yẹn mo bẹ̀rẹ̀ sí ní kírun mo yan náà fìlàní bá bẹ̀rẹ̀ sí ní ká ìsàngà fúláì ọ̀rọ̀ tí mo sọ dún Ọlọ́run nígbà tí fi jáde ní pé tí orí ẹ bá pé sábà bí ọ̀dà jẹ́ ń bá nínú ilé bí ìgbà pé kí n má mọ̀ ọ́ wọlé. If I tell you pé mo ti wọ́ front dé kí n tó máa bá ṣe ń báyàn sùn ló jẹ́ kí n last. Ọwọ́ adé àárọ̀ ọjọ́ kan lálẹ́ àná mi jẹ́ ń sùn iyọ̀ ni mo bù sómi tí mo mu so nígbà tó wá dilẹ̀ sùn rẹ̀ pé torí tí máa jẹ bó ṣe dàárọ̀ ọjọ́ kẹta the same thing mo wá mu omi pẹ̀lú iyọ̀ wọ́n á sọ fún Ọlọ́run ìgbà pẹ́gbẹ́ mi ni sọ pé ìpọ́njú a máa sọ yẹn di wèrè mo ní sórí mo tó ń jáde lọ lónìí ó tá a bá bí ọ̀dà kí n má tà Ọlọ́run mọ̀ bá mi. Ọdún wo lẹ kúrò ní Ìbàdàn ẹ padà wá sílé? Very good of you. Good. Kí ló mú yín kúrò Ìbàdàn? Very good. Nǹkan ti ń dùn. Nǹkan dùn tóòtọ́ ẹ̀sẹ̀ sẹ́rí àwọn òbí wa tí wọ́n ní ọgbọ́n wípé wọ́n gbá research wípé ibi a bá ṣe bí ọmọ sí ibi a máa pèèyàn ó ní kó mẹ́ni pé báwo pé mo ṣe ń lọ yìí. Kí gbogbo ẹ̀yin olùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀fẹ́ tí wọ́n káàkiri àgbáláyé ojú tẹ̀ sí wò wá kò ní fọ́ etí tẹ̀ sí wò wá kò ní di lásìkò ẹ̀ ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pẹ̀lú wa àgbàrá àtẹ̀dá àwọn àgbàlagbà wọn ní ìkọ́bálá ìtàkùn kítàkùn kékeré àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹnu ní ládẹ́ tó pè mọ́bọ̀ àwa àti àmọ́ lọ́rẹ́ o àwa àti àmọ́ bọ̀rẹ̀ àwa gbogbo kò ní lágbára lórí àwọn lórí ètò wa tá a pè ní ìjókòó àgbà níbi tí a ti mọ láǹfààní láti jókòó pẹ̀lú àwọn àgbàlagbà lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò láti bomi nínú omi ọgbọ́n ìrírí wọn. Ìbéyìí àgbàlẹ̀ rẹ̀ sọ wípé ibi tí àgbà bá jókòó sí ló bá ń rí ọmọdé bá gorí ìrókò ẹni ò lè ìrírí náà pè bẹ́ẹ̀ ìrírí náà sì làgbọ́ fún bàbá. Ìdí rẹ̀ tí a ti ṣàgbékalẹ̀ tó yí pé káwọn èwe tó ń bọ̀ kí wọ́n lè máa kọ́gbọ́n nínú ìrírí àwọn àgbàlagbà káwọn náà lè máa fi ṣe ojú wọn àti ìwúrí nínú ìgbésí ayé wọn. Ìdí rẹ̀ tí mo fi wá jókòó pẹ̀lú bàbá mi tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ ògbóǹtarìgì nínú iṣẹ́ àyàwòrán fọ́tò àti fotográfì. Ẹ̀yin àgbàlẹ̀ sọ pé ẹnu nìkan láti gbọ́kàn ẹ̀yìn lọ́pàá láti gbọ́mọta fúnra bàbá mi ni wọ́n bá ní dárúkọ wọn nígbà tàbá kí wa bàbá wa ẹ bá ní kí àwọn ará ilé tí wọ́n wò wá tí wọ́n ń gbọ́. Mo kí gbogbo ará ilé o. Ọjọ́ tó kò lónìí kò ní kóró fún wa o. Àṣẹ o. Gbogbo wa a rí náà a rí lò. Àṣẹ o. A dẹ̀ lọ́jọ́ alẹ́ rẹ̀. Àṣẹ o. Ọlọ́run dẹ̀ jẹ́ kí àtúbọ̀tán wa kó dùn bí oyin. Àṣẹ o. Kí gbogbo ń dá bá ń ṣe láàárọ̀ àti ìṣiṣẹ́ o. Àtúbọ̀tán lágbà. Téèyàn bá ṣe iṣẹ́ àtúbọ̀tán mọ́ iṣẹ́. Kódà ìlú tí ń gbé ìrìn rẹ̀ yóò kọ lẹ́sẹ̀ tí bá ń jáde lọ yóò dẹ̀ dé orí àwọn ọmọ ẹ̀ Yọ̀wọ̀ lórí ọmọ. yes yóò hàn lórí ọmọ gbogbo sẹ́ẹ̀rẹ́ ní kọ́lọ́hún fún wa ṣe tán ọmọ wọn fi lè máa kọjá tán ọmọ pé ọmọ olóore nílọ̀hún. Ṣé bàbá àdúgbẹ́sà àwọn èèyàn fẹ́ mọ̀ yín wọ́n fẹ́ mẹ́tí mo jókòó tì kí ló kọ́ ní bàbá wa. ẹ jẹ́ ọmọ bíbí ìlú Àpòmù ilé ọba Àpòmù ó sì jẹ́ ọmọ ọba orúkọ mi ní Adéníjì Azeez Adémọ́lá
ọmọ ọba Ìjàrún. ọmọ ọba Ìjàrún nílùú Àpòmù. Àdúpẹ́ bàbá ẹ̀kọ́ àgbàsà ọlọ́run Èdùmàrè yóò jẹ́ ká mọ rí yín bá ọgbọ́n àti mọ yín ọlọ́run tó jọba gbogbo tí ẹ fi àárọ̀ ṣe tẹ̀ ọ̀sán sí lágbára lálẹ́ kò ní dìbàjẹ́ o lágbára dẹ́dá. Nínú fàrà wa mo ti sọ wípé àwa bòmù nínú omi ọgbọ́n rere yẹn ni ó lè máa jẹ́kọ̀ọ́ fún àwọn àwọn èrò yìí. Bó o la ṣe bí yín torí àbẹ̀ lómìn ní ìlú Ìbàdàn ìlú Ìkirè ni ó ti ṣèwé àbẹ̀ lómìn ní Gbọ̀ngán Ọdẹ Òmu ni ó ti ṣèwé àbẹ̀ lómìn lẹ́kìtì ìpínlẹ̀ Oǹdó ni ó ti ṣèwé bó o la ṣe bí yín bó o ní kékeré yín. Ẹ ṣe ìbẹ̀rẹ̀ ayé mi tán bí mi sí ní Àpòmù ni wọ́n bí mi sí tí mo sì jọ mọ Àpòmù kékeré mi Àpòmù ni mo ti ṣẹ̀ Àpòmù ni mo dẹ̀ dàgbà sí ibẹ̀ mo ti lọ skul alákọ̀ọ́bẹ̀rẹ̀. kí ló kọ́ lè gbà alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wá. Yes nígbà yẹn àti ìsọ ní ADC primary LA primary school local authority school ló ń jẹ́ ńgbà yẹn that was 1954 ìgbà yẹn wọ́n lọ́wọ́ mi ò tẹ́tí gbé mi sí prelim pé kí n sáti ẹ̀jókòó class ó di 1955 lọ́wọ́ mi ò tẹ́tí so 1955 yẹn mo á wọlé officially tàdé jáde 1960. ìwé ẹ̀rí wo náà máa ń gbà jáde ńgbà yẹn. ìwé ẹ̀rí primary 6 ni yes so ìgbà yẹn òórùn standard 6 standard náà ń pè nígbà yẹn because àfi primary wọ language san 1 san 2 san 3 so gba primary dẹ̀ ti bẹ̀rẹ̀ tí bàbá wa wó lọ́wọ́ kọ́ lọ́wọ́ fọ̀run kẹ́ tó gbé ìwé ẹ̀kọ́ yẹn jáde mọ́yá àwọn òbí wa mọ́yá àwọn àbá tí lágbára láti ẹ̀ ti lè tọrọ ọmọ tó bá jáde ńgbà yẹn aṣọ wa educationist débi ìpínlẹ̀ lọ teach. ok tó bá jáde primary 6. nígbà náà tọrọ ìpínlẹ̀ ẹ̀kọ́ yẹn yan rántí ó ní iye ìwọ̀n àbáyẹn tó gbọ́dọ̀ wà ní class. We could not be more than 15, 20 because teacher ti mọ individual differences. Individual character of the student. tó jẹ́ ṣe wípé tó bá lójo teacher ò ní mẹ́gbàá láti orí tébù ẹ̀ wá bá ọ kí n tọ́ ọmọ bá pa ọ lórí. so akọ ti bọ́ ṣàwàdà láti dé bọ̀dọ̀ ẹ̀ Azeez báwo ni máàsì yẹn sódà ó dáa ẹ̀rín ní òbádọ́dọ̀ ẹ̀ torí pọ́ mọ̀ pé mo lójú ẹ̀ gbà ṣùgbọ́n tí ọba lójú tó wáyé pé ó stubborn sàn pé ẹlòmíì dandan ni tí wọn bá lù ká lù kò ní sọ̀rọ̀ ẹlòmíì dìtà ni tí wọn bá ta kò ní ká fọ so lọ́jà títà yẹn wọn understand náà dẹ̀ fi sùúrù kọ́yàn torí pé àpọ̀pọ̀ yaba nínú yàrá akẹ́kọ̀ọ́. so ẹ wá jáde primary 6. mo jáde primary 6. kí wàá ní tẹ̀síwájú bàbá. ẹ ṣe mo propose láti rí pé bóyá wọn tó lè ní ẹ̀kọ́ láti lè lọ more than 3 kò sí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ kankan ò sí ṣùgbọ́n à ń gbèbè kan ní library yẹn wà láàrin Àpòmù àti Ìkòyí ọmọ tó bá ní interest nínú ìwé ẹ̀kọ́ nínú ìwé yọ lọ kọ́bọ̀ ni mo fẹ́ mú English kọ́bọ̀ ló filẹ̀ sọ ọ́ dẹ̀ ká for hours níbẹ̀ mo fẹ́ mú ti mass kọ́bọ̀ ló filẹ̀ so kì í ṣe pé bóyá tó o bá ṣáì ní àwọn a máa fi bíra wa léèrè bóò ló ṣe ṣe yìí bóò ló ṣe ṣe yìí bóò ló ṣe ṣe yìí àbẹ́rẹ́ understand ó yé bàbá. mo ṣe di pé mo ní ìtẹ̀síwájú nù education nù ara 1960. nínú ẹ̀kọ́ tí mo kọ́ nìsín ni wípé inú ọ̀rọ̀ yìí nìsín ni pé ẹja àǹfààní library yẹn látàrí pé kò sí agbára fáwọn òbí ṣùgbọ́n torí pé library wà ilé tó wà fún ìkàwé ẹ wọ́n ń lọ síbẹ̀. ẹ ṣe bí pé mo ní interest in education so ó dẹ̀ fún mi ní ìmọ̀ gan débi pé
in a pronunciation, in a spoken English. Ẹgbẹ́ mi tó lè fọwọ́ rọ́ mi sẹ́yìn. In fact, àwọn èèyàn ò lè mọ qualification mi unless I tell you. Títí gan nígbà tí mo wá di pé a wà nílé, so Ọlọ́run forúkọ brọ́dà wa kan ló wá mú mi tó ní iṣẹ́ wo lọ́kọ̀ọ́ brọ́dà wa yẹn lẹ́sìn, ó ní ẹ̀sìn gan, ó ní láìsí má ṣe wo pé ọlọ́rẹ̀ wo ẹ̀ẹ́dínlógún tàbí nǹkan o, Islam gidi ni, ó ní Monday ló ń kálukú yín ló máa lọ fi síbi iṣẹ́ tẹ́ ẹ bá ti mú àárọ̀ Monday náà ní ẹrù ó tó di Monday. Ẹ̀mí mi mú iṣẹ́ kan tá ń pè ní àǹpẹ̀gbà iṣẹ́ ní àwọn wayne àná máa ń ṣẹ̀tì ilé epo. Ẹ̀mí mi wá mú photography, máa ní ìwo ni mo lè mú àlá tí mo lábà photography ni lẹ́mí mi mú. So bọ́dà wa ẹ̀ kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ àwọn àti di DSP nínú ọlọ́pàá kọ́ lọ́wọ́ tó pín sọ́dọ̀, à ń pè wọ́n ní DSP Ọlámọ̀èrò, ọmọ ọba náà àwọn ní ọmọ ọba. So gbogbo àwọn ọmọ ìlú yìí tó kú ọ̀dọ̀ alẹ́ ní kì í sọ̀rọ̀ ẹnu, kì í sọ̀rọ̀ 14, kì í fẹ́ kápọ̀ wálé ọdún kápọ̀ ọmọ kan wá ń ráre. Gbogbo omi tó ọmọ ẹ̀ náà bá wà lónìí Ọlọ́run níjọ́ ń ráre o. Ẹjọ́ ǹjẹ́ yẹn lè gbàgbé irú olóore báwọn. Bó ṣe mú mi dé Ìbàdàn náà wà lẹ́kọ̀ọ́ tẹ̀dọ̀, akọ́ wà mẹ́ẹ̀ for some months. Ọdún wo ni. That was 1960. 61. Náà ní kẹrù ní sẹ́dá ẹgbẹ́ kọ́ 1961. Torí a transfer wọn lọ s'Òṣogbo. Abẹ́ ọ̀rọ̀ sáà ni. Ní wàá ní kí ló mú iṣẹ́ tí máa kọ́. Wàá ní tọ́ra pọ̀. Ẹni tó jẹ́ èèyàn ńlá ńlẹ̀ gan, Ọlọ́run ti pe náà sọ́dọ̀. Ẹni tí mò ń wí náà ló mú lọ. Tó lọ fi síbi iṣẹ́ píríntà. Ọlámọ̀èrò ló mú. Olówó táì máa ń gbọ́ Ọlọ́run ẹ̀san. Ẹni tí mò ń wí ló fi síbi iṣẹ́ àwọn printing press. Tọkọ ló mú lọ. Òun náà ló mú Samsung mi lọ. Tọkọ battery charger. Òun ló má Ládùnú Adéọ̀sún lọ. Òun ló mú baálé àgbọ̀ Ògùn tó wà bẹ́ẹ̀ bí sí. Wàbí Ọlábìtì, òun ló mú lọ tó ikọ̀ Radionic tèmi ó ní ẹ̀ lájọ wà lóṣogbo ń tà yẹn. And so oore lẹ́ni máa ń ṣe kí ṣe pé ọgbà kọ́pọ̀ lọ́wọ́ ẹ̀. Mọ̀kàn sọ kẹlòmíì náà kó lè ní ẹ̀mí àti ṣe, torí pé àríkà bàbá rẹ̀ gùn ó là ń sọ lónìí àkúmọ̀ pẹ̀lú ilé ìwọ̀ wáyé àgẹ̀ láǹfààní àti lọ orí rédíò pé ẹni tó máa ṣe mí lóore rè bọ̀dá ìwà fi ẹ̀kọ́ kan kọ́ a ẹ̀kọ́ tó ikọ́ a ní pé lọ́dọ̀ wọn you must be very busy. Kò sí àyè àti pé ọ̀gbọ́dọ̀ ọ̀ràn ní iná pé lọ fi sìgá ìrànná wa. Abẹ́ ọ̀rọ̀ sáà ni mo fún àǹfààní yẹn dágbé gbogbo pọ̀ wà máa mú ó lè máa mú lọ́dọ̀ bọ̀dá. Kì í sì ṣe pé bọ̀dá ó sì wọ́n lù ọ́ báyìí náà bá ti bọ́ sọ̀rọ̀ lásán èèyàn ò lè sọ pọ́lọ́pàá ní very silent. So àti wá bẹ̀rẹ̀ iṣẹ́ já photography kí ni ìrírí yín lẹ́nu iṣẹ́ nígbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ ní o àti ìsọ̀bàdà ẹ̀ṣẹ̀ tán o tẹ́ ń kọ́ṣẹ́ lọ́wọ́ kí ni ìrírí yín ìgbà yín tó náà wọlé pàdé lẹ́nu iṣẹ́. Àwọn tá a jọ pàdé lẹ́nu iṣẹ́ à ń pè sínú ọ̀kan ní Amusa ìmọ̀ bíi tá ń lè wá sí ìkan Túndé fọ́tò ó ń bẹ ní Òró nísìn à ń pè kan ní Amos. So
àwọn tí mo bá ń bẹ̀ dé were about 18 ṣùgbọ́n ní ọpọ́n kan tá a fi ń ra oúnjẹ Okay. I was the youngest apprentice Okay. wọ́n wà tó a bọ̀ sínú ọpọ́n Okay. ọ gbọ́dọ̀ ṣe oúnjẹ ìkanra oúnjẹ 17 ẹni tó ràn ló ń kọ̀ káàbọ̀ ẹni tó rà pọ̀jù náà lọ ra 2 kọ́bọ̀ Àbí? nínú ìdúró àtẹ̀wà so Ẹ̀gbá Tẹ̀dó ni mo ti kọ́ṣẹ́ ní Station Road Station Road yẹn tó ìyànà kò yí síbí Wow. kó lè gbàgbé náà ọ̀nà ọmọ àrà tó ṣe ó Ẹlẹ́fẹsẹ̀ rí lọ. lọ́wọ́ fẹsẹ̀ rìn lọ kó lè gbọ́ ọba jọrọ ẹ lójú afẹ́ mà so a wà á rà bàbá ń bá rà dé wọ́n take Okay. tó bá sì kanra oko ti wà lẹ́kùlé Tọ́sán. wọ́n gbọ̀pọ̀ fún ọ kì í ṣe wà pé o sì kanra lásán nìyẹn o ó tún máa bí àná ni because ọ̀gá ò fẹ́ máa ń tẹ́rí ẹ máa dánwò senior ló dàbí ọlọ́run torí ò ní ọkọ̀ ẹ níṣẹ́ Àgbọ̀gbọ́ra ayé. ọ̀gá ọ̀gá ààyè tó bá fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n bí mo ọlọ́run á pè ní lọ́kìdí àti brain tọ́lọ́run fún mi Yes, sir. láàrin ọdún méjì àti mẹ́ta tí mo sáyìn Yes, sir. àwọn senior mi bá ṣe mo ti lò bíi 9 months to 1 year nígbà yẹn so mi tiẹ̀ tí ìtò débi kẹ́míkà níbi wípé wọ́n po kẹ́míkà wọn àbílẹ̀ ẹ̀dá so àwọn senior mi bá ṣe Okay. Nígbà yẹn ayé ní. black and white á po kẹ́míkà ni kẹ́míkà A kẹ́míkà B ọwọ́ láfi ó ti ní bí ó ṣe jáde ó ti ní iye tẹ́ ẹ bá ti po kẹ́míkà yẹn tán and kẹ́míkà ìgbà yẹn we call one developer MQ developer Wow. fixing rẹ̀ ni hypofixing reducer wá o tó bá ti sóòkì jù tó dẹ́ǹsì jù tí káńtì rẹ̀ tó ṣe ìsìnkà tó lé tí ò fẹ́ jáde dá reducer wá tẹ́tù reduce ẹ̀ tẹ́dà padà sínú hypofixing tí ó fi wà normal kó tó di pé ẹ wá sá fíìmù yẹn gbẹ bá sá tán tọgbẹ lẹ́tọ̀ọ́ lọ sí ìdí ẹ̀ lájà ìgbà yẹn kan kò sí ayé fíìmù plate size postcard size ẹni plate táwọn òyìnbó ṣe wá that was the time tó yẹ pé tá a bá fẹ́ ya fọ́tò wọ́n lọ load wọ́n daṣọ borí á lo fíìmù plate yẹn ò gbọ́dọ̀ rí mọ́lẹ̀ àti load ẹ̀ sínú sliding yẹn ló máa kọ́fà ẹ̀ ẹ bá fẹ́ gbé inú kámẹ́rà aṣọ náà lẹ́dà borí bàbá fẹ́ yà aṣọ rẹ́ẹ̀dì òun náà ládà bí kíní yìí ṣe rí náà ní kámẹ́rà yẹn ní tripod mẹ́ta sọ oríṣiríṣi dẹ̀ làwọn tá à ń ṣe wá Congo lens wà pọ́ńpọ́ lens wà so the stronger jura wọn lọ ìgbà yẹn ojú ọ̀la débi pé ọ̀ya ẹ̀tẹ̀ snapshotter ẹ̀ sì bá ẹwẹ́yẹ o ẹ̀ sì lẹ́tọ̀ sáré dé mọ́ o ti kó ẹni tó fẹ́ kó and camera yẹn wá so strong débi pé if you are 1,000 students gbogbo yín ní òkò ní kọ̀ọ̀kan tí ó dẹ̀ sharp tí ó clear gidigidi wọ́n gba àwọn kọ́sẹ̀ yẹn lọ àwọn senior mi ṣẹ̀ ìjọ kan èmi ò dé wá ńjọ́ yẹn bóyá mi náà bá wà included mo kàn dín ní àárọ̀ ọjọ́ kejì senior Titus ńkọ́ senior Hamza ńkọ́ senior Festus ńkọ́ ìrẹ́ ní kankan bá lọ kí ọ̀gá wa dẹ̀ máa ń sámárà díẹ̀ ní ọmọ ọlọ́pàá ní pé because ó like me because mo wà so portable ó wá rí pé ó máa ń pè mí ní bisikíìtì kángbà yẹn bisikíìtì yẹn sì ń bẹ di sí cracker biscuit ni máa ń pè mí because ó rí pé mo station mo dẹ̀ sharp now tó wá fẹ́ jáde mo fẹ́ jáde lọ ọmọ ọlọ́pàá
pátápá pẹ̀lú kámẹ́rà mi ò tí tó débẹ̀ o ọmọ pé gbogbo tèmi ń wò èmi ti ra gbogbo ẹ̀ sórí ọwọ́ àdìjọ kan ìjọ kejì àtàwẹ̀ ya fọ́tò wa kí ni ẹ kàn gbé mi nù ní experience tí mo ti gain níṣẹ́ tí mo dé láti mẹ́ẹ̀mọ́ ni mo débi kámẹ́rà yìí ọdún mẹ́ta mo fẹ́ lò ó ti ń lọ náà lè wẹ́ pa sí náà yẹn wọn à ní kọ́ ẹ wọ́n máa háìdí ẹ ní. ní tọkọtaya kan bá láwọn ìyàfọ èlò sí ní gbogbo kọ fọ́tò ọ̀pì mẹ́rin 6 kọ́bọ̀ rí bá gbé kámẹ́rà iná tá a dẹ̀ máa ń lò 500 watts mẹ́rin ní ìkan láàrin ẹsẹ̀ lẹ́fì ọ̀pẹ́rẹ́tẹ̀ síbi background tó yẹ pé kò gbọ́dọ̀ pẹ́ torí owó mọ́ object ẹ fẹ́ yá so ó dá ẹ̀ẹ́dẹ̀gà tripod ní ẹgbẹ́ sí sẹ́ẹ̀tì ẹlẹ́tì sẹ́ẹ̀tì ẹ̀ kẹ́tọ́ àtàná ẹ̀ńtàná báyìí focus ẹ̀ kíákíá ẹ̀gbẹ́sí aperture and speed tó yẹ àwọn sẹ́ẹ̀tì tó ń bẹ lára kámẹ́rà gbà yẹn nù kíá kó tó snap ẹ̀ mo yà kínní mo yà kejì mo yà kẹta mo bá kọ́ lẹ̀ mo ní ìjọ lẹ́wọ̀ àgbà láwọn wà gbèsè fọ́tò ìgbà yẹn jọ karùn-ún náà tó gbà kò sáàyè kínní ìjọ karùn-ún mo gba owó lẹ̀ ẹlòmíì náà tún dé mo tún kọ́ mo tún gba owó lẹ̀ ìlú wa ń bà ní pé ọlọ́run mọ̀ jẹ́ ṣiṣẹ́ ìyá o mo ṣe bọ́ọ̀nù dákú mo bá po oògùn mi mo bọ́ bẹ́ẹ̀ mo ti dákú màrí mo develop kínní pẹ̀lú canteen mo rí ọjáde dáa kò gbọ́dọ̀ há o mo sọnù omi bọ́ọ̀nù kínní mo develop kejì mo rí ọjáde dáa mo sọnù omi mo develop kẹta yìí kẹrin mo ní wọ́n á lọ wo àwọn ìta tí ń ṣe bí wọ́n pàkíyèsí ó yàtọ̀ sí náà gbọ́gà ó tiẹ̀ lù pa so nígbà tí wọ́n tún yí dé á pẹ́ mo ṣe tán náà pampan là ń pè gbà yẹn ẹ kàn ṣáìsì postcard ní ṣáìsì plate tẹ bá ti gbé báyìí tẹ tán náà pam ó ti kàṣẹ mo print ẹ mo print mẹ́rin even sorry mẹ́rin kọ́lá ló gbà ẹ mẹ́ta 3 copies mo ṣe mo fọ̀ mo dry rẹ mo ti envelope ẹ so ń bọ̀ gàdé ẹ̀ka ọ̀sán ó ti rí lójú mi kí ló ṣẹlẹ̀ mo ní mo ya fọ́tò ni ó ní yé ọmọ yẹn ti bà kámẹ́rà mi jẹ́ o ta ló pé o débẹ̀ ọ̀ràn tí wà á ti bọ̀ dáre ò lè san o ti dá ọkọ̀ọ̀kọ̀ sáré lọ síbi kámẹ́rà ó yẹ̀ wò mo ní mo ti develop ẹ̀gùn ní ọtún débi kẹ́míkà ìwọ ọmọ ìfẹ́ para ẹ̀ kí lọ wá débi kẹ́míkà mo ní mo mọ gbogbo ẹ̀ ó ní mo wá ṣáàṣì mo ní mo ti dá rẹ̀ mo ti print ẹ̀ ó print fọ́tò ọlọ́lá máa pa bá kó wa bí mo envelope ló bá yẹ̀wò ní ọmọ ọlọ́pàá yìí wọ́n ló ṣe lẹ́yìn mo ní mi ní sa mo ti ń gbọ̀n ó ní sa wo plate negative wọ́n yẹ̀wò ó ní ní màá náà ó àfi tí wọ́n bá jẹ́ wọn ṣé ní ọ̀kan wá síbi lẹ́yìn mi. táwọn akọ. mo ní ọ̀gá ẹnìkan kan wà mo lẹ́nìkan kan wà mo ní gbà mo rí bẹ́ẹ̀ ṣe ń kọ́ a mo ní lóòótọ́ mo lè jìnnà sí i ṣùgbọ́n mo ń wò bẹ́ẹ̀ ṣe ń kọ́ a. ó wá àwọn píkítọ̀ yẹn ló bá lọ́dà tó ń ṣe ń sè náà ọ wà já mi bó ṣe là. ó sọ wàá fọ. ọ wàá fọ bá lọ gbé kámẹ́rà mo set tripod mo yà á kò sọ nǹkan kan ọlọ́ọ̀jókòó bí kò sọ máa ṣe jókòó mo lọ yọ slide nínú dákúrò mo po kẹ́míkà mo develop ẹ̀
mo fọ̀ dáadáa nínú omi bá ṣe fọ̀ mo hàǹgẹ̀ nínú ọgbẹ́ ọ̀sà lọ sọ́fíìsì ọ̀sà jókòó gbọ́ pẹ́ tán bá gbé pépà bá píríntì pam ó ní ẹyọ kan ní kò print o mo gbọ́ sà bá print ẹyọ kan mo bá lọ fọ́gá wa ọ̀gá ni ọlọ́pàá òní ní máa gbẹ ẹgbẹ́ o lè lo ọdún mẹ́ta àìdá kò jẹ́wọ́ fún mi pé ó mú ẹ wá láti ibì kan tí ń kọ́ níbì kan láì jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé àjànú ọmọ náà ó lọ sí lè láàrin ó ṣe lè ṣe lè láàrin pé ọdún mẹ́ta lọ́dún tó kéré jù ń bà yẹn ẹ wò a máa bọ̀rọ̀ lọ́wọ́ náà láti gbà yẹn ọlọ́run dárí jì mí ọ̀wọ́ ajé ọba ẹ̀bẹ̀ àwọn senior mọ́. ó ní pé táwọn senior máa tálẹ́ máa ṣe ó ti mọ̀ pé mo ti mọ̀ ti kápẹ́kù láti ṣe. sọ tí n bá ti wá ń lọ tó bá ti ń jáde lọ ọmọ ọlọ́pàá mo ń jáde lọ tó bá ní group photograph sọmọ bó ṣe àmà ni mo ti mọ̀ group ní tó bá fẹ́ ya tíríkọ̀tì gbogbo ẹ̀ ni mo ti mọ̀ fúbọ̀dù mo ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ rí pé mo yà wàláì mo ṣe kásọ̀pù yẹn sómi ìlú ọkàn fi àkàmàjẹ ìkún ni mo lo 2 years lọ́dọ̀ ẹ̀ wàláì yasin so títí tí mo fi freedom ẹ̀gbọ́n wa yan wájú alẹ́ wọ́n mọ́nítọ̀ wa débi pèsè gbọ́dọ̀ dùn lọ́ọ̀rẹ́ ṣùgbọ́n gbọ́ ya àjàrà wa gbà lọ́dọ̀ wọn kódà mo bá ń dọ́rẹ̀ ibi tí ọlọ́pàá tó ẹ pé mo ń bá wọn lọ aṣọ ní ìfẹ́ fíánlẹ̀ torí ọ̀gbọ́dọ̀ fojú olóore gúngi lómi ní ìfẹ́ ilé tí mo wá mo ṣe stúdíò sí ilé wa ní ayẹyẹ yẹn ibẹ̀ ní 67 káàmọ́ nọ́mbà ní Ògúndé Ògo Biafra àwọn ará ilé obìnrin ọmọ gbogbo ẹgbẹ́ wa ti join army obìnrin ọmọ akọ̀wé láìsí ìwọ nìkan ló kù lé tó lọ́kọ́ ọmọ tán bí pẹ́pẹ́yẹ káàkiri wọ́n máa fi ṣe ẹ̀yẹ wọ́n ní ṣe àmì wa jẹ́ pé ó tún á dé ìbú fún mi mo ní mí náà join army yìí lọ mo kọ́ ṣe mo lọ selection ní ADC mi wọn àmú mi mo ṣe lọ ṣe selection ní Ìwónú wọn ṣe mú mi nù bá a ṣe gbọ́n nù àwọ̀ bẹ́ẹ̀ 67 68 69 no gbogbo gbà yẹn. mélòó training gbà yẹn. 6 weeks ní tó gbó wà lẹ̀. 6 weeks náà ti wá ní training. òótọ́ pẹ́ jù ní ọ̀sẹ̀ mẹ́jọ. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Ó ní ó lọ discipline pọ̀nù àmì jù bá lọ Olódùmarè o pẹ́pẹ́ mi ní weapon ní parade ní gbogbo èmi ní gbogbo part of the rifle ti ń bẹ́ẹ̀ ní wọ́n ti kọ́ ikọ̀ ọmọ bá dún ní and it's lesson 1 nínú sí àmì. What is rifle lesson 1? It's trooping, cleaning, and assembly. Wow. The part of the body, tripod, sling, foresight blade, trigger guide, muscle. Gbogbo ẹ̀ ní bẹ lórí. Ẹ wá lo ẹsẹ̀ ẹ wá mú ní wò. Wà mú mi ní wò. Mo wá wò ń bò ní 79. Nígbà tẹ parí ní wò, ṣé ìwọ náà lè ṣe training? Ìwọ ni, a lọ war front. Nígbà tẹ parí àmì. Kíákíá pẹ̀pẹ̀ tí wọ́n lu ogun náà wá. Wọ́n á wo 79 mo ní I have to retire voluntarily. Mo lọ wọ̀ pẹ̀ ní school. Ogun ti parí. Ogun ti parí 70 lógún parí 67 lọ bẹ̀rẹ̀. Mo ṣe lọ voluntarily mo lọ gba ìwé ní A2 bá ń ṣe jáde á fún mi lówó díẹ̀ ní mo tiẹ̀ kò ní ìdí pension
ẹ̀mí iṣẹ́ yẹn tó ti ń gbé mi nú yes ó ń gbé mi nú ráàyè ó dùn mí mo ṣe fall out kó bẹ́ẹ̀ nù bàbá discharge certificate voluntarily àwa ò retí pension ìrẹ́ mi ni ọlọ́run ẹ̀san alilu ọ̀làdẹ́bọ̀ ọlọ́run ẹ̀san kan náà lọ. second div láti já so ibi tí mo ti wá mo ṣe ń dé báyìí mo dúró sí Ẹ̀mẹ̀tù ní Ìbàdàn bẹ́ẹ̀ mo ti bẹ̀rẹ̀ sí ní photography àwọn ọmọ ìlú wa dẹ̀ nìyí tó bá jọ ọmọ ẹ̀yìn ó di iṣẹ́ wa máa ń yàtọ̀ so like mi ní Ìbàdàn láfẹ́ fún wa ní máa lọ ọ̀dọ̀ ọmọ ìlú òkè yẹn yọ̀bẹ̀ yàdá iṣẹ́ yẹn wá ràn mí lọ débi pé rọ́ọ̀sì wáyé nígbà yẹn rọ́ọ̀sì tó wáyé yẹn ló wá fún mi ní àǹfààní pé tí iná bá ń jó kéèyàn má fi jó nǹkan máa ní wọ́n dá kéèyàn má fi jó nǹkan mo ṣòro pé ó ní iye ọdún tí mo ti lò nínú àmì ìmú nǹkan kan bọ̀ ọlọ́run tó ní kẹ́mi mi lọ bí iṣẹ́ tí mo dẹ̀ ní rọ́ọ̀sì I have to do something tẹ́lẹ̀ gbogbo ẹ̀dá tó bá wáyé tí ò bá ní làákàyè ọ̀rọ̀ ayé wá ó tí ò ní làákàyè ó gbọ́dọ̀ ní foresight pé kí lọ́jọ́ iwájú àníyá àní bàbá gbogbo ìgbà tí mo wà ní àmì irinṣẹ́ ìmọ̀ fọgbọ́n ńlá gbàyẹ̀ngbà mo ti ní interest ọ̀rẹ́ ni mo ti wọkọ̀ wá síbàdàn wá ṣèfù pẹ̀lú ni mo fẹ́ ṣèfù látọ̀rẹ̀ £5 ní Barclays Bank yìí nígbẹ̀ ìgbẹ́ ní Barclays Bank yìí mo ló ń bá yẹn máa ṣèfù máa tún padà ọ̀rẹ́ torí £5 èlò gan lówó tá a gbà náà mi nígbà £18 £15 15 shillings ní owó ẹ̀ ní tìra sọ fún ìyàwó mi ní tìra jẹ tá a jẹ lóṣù oúnjẹ £5 a lè jẹ tán lóṣù tá a tún gbowó mi fẹ́ bá serious gbà ní mutí sì ní máa kó obìnrin káàkiri nígbà yẹn mo ti ẹ̀ gọ̀ mo gọ̀ nítorí pé mi mobìnrin lékiri mi ìyá ẹran pọ̀ nísìnyí. ṣẹ́gun wà níyẹn bàbá ṣẹ́gun wà níyẹn. ẹ̀gọ́ nígbà yẹn ló jẹ́ kí n láàsì báyìí àǹfààní lọ́lọ́run wá pé mo ṣe wà fúláṣàǹsì kání Olódùmarè so ọ̀rẹ́ wa ibẹ̀ ni mo ti gbà mo ti rí pé irinṣẹ́ mi pé mo ṣe lo Èkó mo lọ rí sáìn ìṣèmá getting to Yemẹtu nílé ọba Alẹ́sìnlọ́yẹ̀ Yemẹtu Ìbàdàn. ibẹ̀ ni mo kọ́ sí ṣọ́ọ̀bù. ẹ lọ yẹn ọwọ́ yẹn kìíní yẹn wá iṣẹ́ ń wá dáadáa. iṣẹ́ ń wá gan rọ́ọ̀sì mo ló yẹ ń ṣe nǹkan kan mo ṣe wá sí lẹ́nu mo rẹ̀ ti mọ̀ pé nínú láì tí wá o ẹ bá fẹ́ kọ́ ọ náà ọmọ eré àwa tán bá ń gbọ́ lónìí àǹfààní ní tẹ́ wá ṣe ohun tí ó jáde lẹ́nu mi ní ìṣe ẹ̀yin ó di sábà gbé àwọn láì wá mo dẹ̀ ti rí nínú ìrírí ayé àwọn èèyàn wa bí mo ṣe ronú pé kí n kọ́lé síbàdàn mọ́ tí màá ti kọ́lé síbàdàn ilé ò ní ṣe lọ mọ́ bí mo ṣe wá sílé nù bàbá mi tó níbi tá a wà yìí náà bá lọ bá mi bá bàbá wa kábíyèsí nígbà náà bàbá wa kábíyèsí Ọláṣíàn náà kọjá lọ lánàá bá lọ bá mi bá wọn ọmọ ìfẹ́ kọ́lé náà fi mú mi lọ sí ibi tẹ́ gbé mi lọ yẹn ìgbà yẹn òkò náà kó máa ń sọ ńgbà yẹn bí òkò bá dé ibẹ̀ nílẹ̀ rẹ dé nígbà tí òní ọtí nìkan lásán fún bàbá wọn dẹ̀ ṣàdúrà fún ẹ inú kan bí mi pé kí ló ń ta lọ fún mi sí kọ́nà
ńgbà máa ń gbọ́n máa ń wọlé ayé máa rí pé àṣebi tó bẹ́lẹ̀dá mi mú tó ẹ pé àsìkí wà kò sí tẹ́ tàǹgbẹ̀ yẹn tán nira níbi tẹ́rọ àwọn àjẹrọ àwọn wọn ò jáde ń bẹ̀ kí n wá sí gbòòrò kí n má mọ̀ ó wọlé rí. Yes kábúrò bàbá mi tó níbí kan tó àfihàn ilẹ̀ bíi pé kí n fi kọ́ sọ́ọ̀ lẹ́yìn ìgbà mọ̀ kọ́lé yẹn tán. Àwọn kan wà tá a jọ wà ní Yemẹtu Sergeant Salako I was the sergeant wọ́n ń sọ́ngbà ẹ̀ pé kí ni bàbá rẹ̀ mi náà máa ń pè mí bàbá rẹ̀ mi kí ni tó wà tó ń gbé pàǹgolo kiri tó wà torí ẹ̀ fi ṣe àmì ilẹ̀ ìjọ tí mo ra ká ló wá sọpá ìṣe ẹ̀rọ ká ní sẹ́fọ́tò. ó ní bẹ́ẹ̀ ní máa jíde ṣọ́ọ̀bù ni mo gain opportunity yẹn because láti bẹ̀rẹ̀ tó ìkan Yemẹtu adé Ọ̀yọ́ yẹn èmi nìkan ní kò dé ṣọ́ọ̀bù. Based that pé nínú army 4 o'clock ọgbọ́dọ̀ jù. Ó ti mọ yín lára. Fún morning sport tẹ kọ́kọ́ sáré 9 miles àlọ 9 miles àbọ̀ 4 o'clock kí ni ẹ ti a máa la 4 ní o ti wẹ̀ before 7 o ti dé sọ. Bóyìnbó yẹn ṣe ń bọ̀ láti bẹ̀rẹ̀ nìyẹn number park síwájú ẹni where is the photographer here ní yàrá yamsa ní yes come you will follow us to Usage now. We have an assignment, some pictures to take. Can we collect it before 12? Money, don't worry, I will do it. You're very good. Oh, carry your camera. But I be back camera me. By only by we will look by. At the call only and gaggy. Back be Yasika. Yasika mat back be. Abalo. Mo yà tán ó lé ní 12 exposures. Bá ní kó tó dìgbà yẹn sọ́rí ẹ má jẹ́ ń fọ̀rọ̀ lẹ̀ nígbà mo padà dé Yemẹtu ebi pa mí n ò rí iṣẹ́ ṣe torí pé wọ́n gbàyàn ṣẹ̀ṣẹ̀ dé sàn pé ẹnìkan kọrin inú olórin yẹn wọ́n láṣẹ̀ṣẹ̀ dé ológbò méjìyà tó bá pẹ́ tó bá láforítì torí tẹ bá wá gan ládé tó bá pẹ́ ààrẹ pupa jẹ. So ìjọ mi àákà ọ̀lẹ́rán ni ìjọ mi wá di àárọ̀ ọjọ́ kan lálẹ́ àná mi jẹ́ ń sùn iyọ̀ ni mo bù sómi tí mo mu. So nígbà tó wá dilẹ̀ sùn rẹ̀ mi tún rí ní máa jẹ bó ti dàárọ̀ ọjọ́ kẹta the same thing mo wá mu omi pẹ̀lú yọ̀ wọ́n á sọ fún Ọlọ́run ìgbà pẹ́gbẹ́ mi ni ṣe pé ìpọ́njú a máa sọ yẹn di wèrè mo ní sórí mo tó ń jáde lọ lónìí ó tá a bá bí ọdá kí n má tà Ọlọ́run mọ̀ bá mi Olódùmarè o kí ẹ̀yin tí ẹ bá ń wò wá kẹ́ ẹ má ṣe rò pé ẹni tí ń sọ̀rọ̀ ọmọ tí ń ṣe kò sí ẹni tí àmú irin gbóná bọ́ǹdì tí ò lè kéye ìtara ibi yẹn tí ó ti ń pa mí dékèrè mo ní láìsí pé mo gbà àwẹ̀ bíríbírí tí mo dẹ̀ níṣẹ́ lọ́wọ́ kí ló àwọ̀ náà ló ní kí n fi ṣe ìlẹ̀ torí mo lálàárí ni mo bá gba Yemẹtu yẹn mo gbàdé Yemẹtu aláwàdà mo yí sí ọ̀nà eré akin bá ń lọ sí gòsùn mo ń lọ títí sẹ́ríwájú tí wọ́n wò báyìí mo bá rí 2 shillings sílé méjì ni tó jẹ́ 20 kọ́bọ̀ ọ̀sẹ̀ bá mú sẹ́yìn pé ó yẹ kí n ronú pé kí n jẹun wàláì mi jẹun mo sì máa ń di hánrán ni torí photographer ó gbọ́dọ̀ jẹ́ the neatest àfihàn so mo di time mo ṣe gbogbo ẹ̀
mo bá rí ibì kan tí wọ́n ti mẹ́mu ní gòsùn mo ṣe yabẹ̀ nù mo ṣe bí ẹni tẹ́bi ń pa mo ní ẹ bá ń gbẹ́ sago kan náà sì ní sílẹ̀ méjì ẹ bá ń gbẹ́ mu fáwọn èèyàn mi gbogbo wọn bá ẹgbẹ̀lẹ̀ jókòó bá jókòó mo gbé kámẹ́rà mi ìfihàn so mo gbé kámẹ́rà mi mo gbé àmì ní ká bá dáhùn ní ẹjọ́ sáà ọ̀rẹ́ wa síbẹ̀ ìyá fọ́tò ẹ lè yá ti bá dé mú ni mo lè yá oníjó ilé òsì jìnnà síbẹ̀ tí ń tẹ oníjó lọ sọ fún Ìyábọ̀ sẹ̀ nílé gbàgbó kan yẹn lórí ọlọ́ oní ń bá dé ọmọ àwọn ó ń sọ fún kó má pe photographer yẹn máa o ẹni tí ọba àwọn ìyá ti wà bí ẹmu tí mo rà nìyẹn o bá lọ bẹ̀ a ní jẹun mo ní ìdẹ́jẹ́ nǹkan yà tán nígbà mo yà tán mo jẹun wọ́n lè lo owó mi gbogbo owó mi jẹ́ 35 naira owó ńlá tí wọ́n 2 shillings 20 kọ́ fún mi 35 mo wá ń kà 2020 èmi náà so mi torí ẹ̀pọ̀ rẹ̀ mi oúnjẹ tí wọ́n gbé fún mi yẹn òun ni mo jẹ láti jẹta mo rò pé ọ̀rá sàn mí dáadáa òyìnbó ní endurance lead to success ọ gbọ́dọ̀ jẹ́ kí ó rẹ̀ ọ́ torí ibi tó ń lọ ò tí ì débẹ̀ mo ń lọ sí ẹlẹ́ẹ̀lẹ́ mo ń lọ mo gbọ́dọ̀ gba army barrack Mọ́kọ́lá 3rd battalion mo gbọ́dọ̀ cross ẹ̀ kí n tó lọ sí ẹlẹ́ẹ̀lẹ́ ibẹ̀ ni mo cross mo ìjà ẹlẹ́ẹ̀lẹ́ mo á cross ẹ̀ mo ń lọ lọ́fíìsà kan bá ní photo mo ní yẹ mo fẹ́ ṣe bí sọ́jà ń fẹ́ kọ́ mọ̀ bí sọ́jà ó ní come mo á ń lọ bí civilian ó ní double up gbogbo tó wí mo dá lóhùn mo ṣàfikún rìn nígbò ní double up pé kí n sáré ní èmi ò sáré mi ò ṣe bí sọ́jà ó ní náà ó ní you dey take photo mo ní yes ó ní you go take my company bí àlá company èmi mọ̀ mọ́ ẹ pé a company in the army is 250 soldiers. Oh, company. Mo bá ní what? Ó ní are you ready? Mo ní I'm ready. Mo sọ pé ní enough film. Ó bá ní call a company. Àwọn gbogbo wọn bá pera wọn kí àwọn dúró. Mo ń bá wọn yà lọ ibẹ̀ fíìmù tán. Wọ́n ní kí driver wa gbé mi lọ sí Dùgbẹ̀ kí n lọ ra fíìmù. Màá lọ ra fíìmù 12 exposures ní fíìmù tá à ń lò gbà yẹn kò dé kámẹ́rà ní 135 ká ń lo 35 exposures. Mo lọ rà tó pọ̀ nígbà mo ya gbogbo wọn yíyan tá a rí àgbà yẹn ó lé 150 dàpẹ́sẹ̀ gbogbo ọ̀nà ọ̀wà tán bá yà tán ó fún mi ní èlé ló là ń yà. Just 120 péré ó wá fún mi ní owó 100 ọ̀nà 100 èmi náà ó dì báyìí your balance when you bring am on Monday we go give you balance mo kọ́ wọ́n pé báwa sọ́jà sí wa mo ló kéésà mo ṣe afẹ́ jáde nọ́mbà náà ọmọ lé mi lọ. Ani that photo come bí company officer náà òun náà ti dé ọ̀nà ó pè mí mo ṣe tó ya òun náà nù mo yàtọ̀ mo gba àwọn advance yẹn mo kò sínú bá kámẹ́rà mi síbẹ̀ mo ò fẹ́ mẹ́tẹ̀lẹ́ yẹn léyìn gẹ́gẹ́ bí ẹ̀mí ọ̀gá mi ṣùgbọ́n mi ní sọ yí pé tí n bá ti débẹ̀ oríṣẹ́ o ìríṣẹ́ o kí n wọ táìsì mi èlò ní táìsì sísì ló gbé mi láti bẹ̀dẹ̀ mo ṣe débẹ̀ mo ya àwọn díẹ̀ ẹ̀yìn ẹ̀ wò mọ́ ní bàdé tí mo kọ́kọ́ gbà so mo ṣe wá délé
tí wọ́n cross ibi ilé mi à ń pe bàbá kan olówó ni Olúyọrí ní Yemẹtu ibẹ̀ ní yàsí tó lọ sílé mi torí ilé àlà ọlọ́pàá wọn polisi kọmíṣánná òun ni mo gbé ṣọ́ọ̀bù ẹ̀ ni mo gbà tó ilé bàbá wa tí tọ́jẹ́ iye ìyàndá òun lọ sáyẹn pọ́n nǹkan pupa ilé ìyàn òkú méjì ní Yemẹtu àpẹẹlẹ dẹ́kìn ló lọ òní the first dẹ́kìn so ibẹ̀ ni mo gbé so wọ́n yà síbi lórí orí nǹkan tó lè bọ̀ síbẹ̀ lẹ́yìn bọ́mọ orí orí yẹn ṣe rí mi nísàlẹ̀ ó ní bọ̀dá fọ́tò òun ti ń wáyé ẹjọ́ òun fẹ́ graduate lọ́la lọ́ba tán á fún òun bá fún mi 30 náírà sẹ́rí bá mo délé wàláì tí mo kọ́ ṣe ni pé mo sì fi Christian lẹ́gbàá yẹn mo bẹ̀rẹ̀ sí ní kírun mo yan náfìlà ni bá bẹ̀rẹ̀ sí ní ká ìsàngà fúláì ọ̀rọ̀ tí mo sọdún Ọlọ́run nígbà tí fi jáde ní pé tí orí ẹ bá pé sábà bí ọ̀dà jẹ́ ń bá ọ nínú ilé bí ìgbà pé kí n má mọ̀ ọ́ wọlé. àìsùn ni mo fi iṣẹ́ tí mo ṣe yẹn àìsùn ni mo fi ṣe bó wà nílẹ̀ dráyà àgbà náà tá ń lò nù lọ́kẹ́rù lè lórí dráyà ni tó yẹ pé ṣe kan wà kan nù omi ẹ̀ ń kó sí báyìí ó ń dá lójú ẹsẹ̀ ń ká ní. so mo parí iṣẹ́ yẹn mọ́júmọ́ ìyáálé mi tá a jọ kó òun àmì omi náà máa ń pa àti fọ́tò fífọ́ nígbà yẹn mo parí iṣẹ́ mo envelope ẹ̀ mo gé passport yẹn tó ní bá dé bá ń lọ náà ní kùjàbẹ̀ mo kó fún mo gba balance mi lóde ọjọ́ tá a máa lọ fún graduation ní University of Ibadan mo bá ọmọ orí yẹn lọ láti ìgbà yẹn nínú ìtira àwọn owó nínú iṣẹ́ ìmọ̀ di òye Ọlọ́run so tí èèyàn bá lè ní àforítì tẹ́mi gbà ní pé kí ẹ̀dá kó kọ́kọ́ ní interest nínú iṣẹ́ tó fẹ́ ṣe kò dìgbà tó bá lọ wo tó lọ wẹ́ndì lógún wọ́n ń wo ìkọsẹ̀jáyé ẹ̀dá o látijọ́ o bẹ̀ẹ̀ ọmọ tí ọ̀wà rẹ̀ tí ó bá wò ó tí ẹni tó sì fiṣẹ́ lé mi lọ tó jẹ́ bọ̀dá mi láwọn èrò kó lọ́wọ́ fọ̀rùn kẹ́ tán láwọn ìwo nǹkan wọn ní tẹ́mi rẹ bá ti múni ó ní mo ń ṣe títí mo wà ráwọn owó láyé tí mo kọ́lé o mo kọ́lé yẹn tán mo ẹ́ pé mo yọ ọ́fíìsì àkànṣíwájú abẹ́ẹ̀gẹ́ mi èèyàn gbọ́ ọmọ di kí á ṣẹ̀ṣẹ̀ ni ilé ilé wa nílé ayẹyẹ èmi mọ́kọ́ mo yọ sẹ́yìn iṣẹ́ fọ́tò yìí náà ni ṣọ́ọ̀bù kan wà lẹ́gbẹ̀ẹ́ ìsì yìí mẹ́ta láti àti kòlí àti kàmpétà mọ́ ẹ̀ èmi ni mo kọ́ mo níṣẹ́ mi regret ẹni tó lágbára jù tí Ọlọ́run fún mi lẹ́bùn tí mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní pé Ọlọ́run fún mi ní òye làákàyè àti káronú jinlẹ̀ ní gbogbo ìgbà lórí iṣẹ́ ni tí n bá jítọ̀ lóru ibi tó mo kù sínú photography tó rà kí èèyàn kí mọṣẹ́ tán ẹ bá pò mọṣẹ́ tán olórí ọ̀bọ nítorí pé ń bọ́ lọ́n kẹ́gbọ̀n nìyẹn. Ọlọ́run ló bá lóun ní the only Mr. Perfect lórí gbogbo ohun tá a bá ń ṣe. mo dẹ̀ wá rí kinní kan tí bá ṣe wà ẹ rí i pé printer tá ń lò lóhùn ó yàtọ̀ sí nǹkan gbé kiri very standard printer bá mo rí i pé iṣẹ́ tó ń lọlẹ̀ iṣẹ́ tí ń dàgbà torẹ́gbẹ́ eku lè kó ọ̀wọ̀ tẹ̀lé mo sì tún wá owó mo ra photocopy kí ẹ kó tún máa jẹ́ ìwúlò fún mi. ẹ sì wà lẹ́gbẹ̀ẹ́ school. mo sì wà lẹ́gbẹ̀ẹ́ school so bí n bá rí gbogbo ẹ̀ mo ṣe photocopy mo wá specialize
passport mi débi wípé mo jẹ́ ká understand pé official passport ní àwa professional ṣe a kì í ṣe àwọn alágbèéká tó jẹ́ ṣe wípé pépà wọn very flexible a máa ń ṣí méjì máa bá fomi kàn kí á ní òbò irú wọn wà lọ́dọ̀ wa ń bí báyìí ó tó jẹ́ ṣe pé wọ́n máa ṣe 16 ní 800 ibi táwa ó ti ṣe mẹ́rin ní 15 ẹ ń bá bẹ́ẹ̀ lórí mẹ́jọ àbá ṣe 2000 àwọn onípọ̀ntọ́ yẹn wà ń bẹ́ ó ìfọ̀n báǹkì ẹ wọ́n jẹ́ olùrànlọ́wọ́ mi wọn àmọ́ mi rí ní ìrìn òní ọlọ́run ṣùgbọ́n gbà tán bíi mẹ́ta náà ẹlẹ́yàwó máa kó fọ́tò déwájú wọn títí wá wà ń bẹ́ẹ̀ wọ́n wà wò pé yóò madam mo lẹ́yìn tí ya fọ́tò tí madam ìwọ náà wò ẹjú ẹbẹ̀ fún oyè lọ tó yá wọ́n kàn rí àwọn àní láti báǹkì náà tí náà wá fún fọ́tò ìyá ọmọ sẹ́yìn wọn bá ń yàrí kò sí margin kò sí pé ó ní size kò sí pé gbé sínú column kankan so wọ́n kàn sá print ẹ̀ bí ìgbà pa gé odidi fọ́tò tẹ́ yà ọlọ́run dẹ̀ àmọ́ kọ̀ǹpútà reject ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà photograph wọn reject tí a rí lóòótọ́ iṣẹ́ wa lè wọn ṣùgbọ́n ebi àkọ́kọ́ tó ti pa mí ó fún mi ní àforírọ́ pé gbogbo ìgbà tó bá tó wá pépà tán ra pépà wọn flexible paper tán ra kà náà ni ní iwájú ọlọ́run mo ra Canon printer yẹn fi hàn ní ìsìn ní ilé print ẹ̀ torí ẹlẹ́dàá àwọn òbí mi 10,000 naira packet of paper òun táwọn ará tí a ní 25,000 ṣé wàá ṣiṣẹ́ pọ́ǹtọ̀ lórí 25,000 àti 10,000 ṣùgbọ́n kò yá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn tí ẹ̀ máa dáṣà kan wá ní bí kan sáré ojú mi náà wò ẹja tí ọba dáa màálù dáa kò gba ibi bàbá tiẹ̀ lọ. ẹ ṣé bàbá ẹ̀kọ́ tó ń látàárọ̀ ọbẹ̀ ìmọ̀ àyọ̀jẹ̀ ẹ̀kọ́ tó bọ̀ mí fún wa nǹkan yóò ní dìbàjẹ́ ọdún wo lẹ kúrò ní Ìbàdàn ẹ padà wá sílé. very good of you. kí ló mú yín kúrò Ìbàdàn. very good. nǹkan ti ń dùn. nǹkan dùn tóòtọ́ ẹsẹ sẹ́rí àwọn òbí wa tí wọ́n ní ọgbọ́n wípé wọ́n gbá research wípé ibi a bá ṣe bí ọmọ sí ibi a máa pèèyàn kí ló ń mi ronú láàárọ̀ ọjọ́ yẹn I was so popular in Ìbàdàn mo ṣe secretary photographer Lucky Star wà bẹ́ẹ̀ sí kí ló kọ́ ọmọ ìní lókè Àrẹ̀mọ òun náà wà bẹ́ẹ̀ àpọ̀ bẹ́ẹ̀ Túndé fọ́tò wà ní Yemẹtu àpọ̀ bẹ́ẹ̀ tájọ jẹ́ irọ́ tí ò yẹ kí n fi sílẹ̀ nítorí mi kò mẹ́ni pé báwo bí mo ṣe ń lọ yìí tá n fi lẹ̀ ẹ̀ lọ́ọ̀mí lọ́tún tá n fi lẹ̀ ẹ̀ lọ́ọ̀mí lọ́sì mo hàn fẹ́ gbéra mi síbí nìyẹn torí mi ẹ̀ bá kọ́lé sí tẹ̀ ọ̀ bá sọ́ra tí ẹ̀ bá kú ibẹ̀ náà fẹ́ sí. wọ́n dẹ̀ rí i pé a máa ń sọ nínú ìran wa pé kò dáa kó rí adé ó sùn ta o rísìn tí mo fi wá kọ́ ilé ní 1979 tí Ọlọ́run fún mi nílẹ̀ tí ẹ gbé mi lọ ẹ̀ sọ̀n gbà mo ṣe parí ẹ̀ ní 81 80/81 ni mo kó wálé torí pé ilé wù mí abẹ́ẹ̀gẹ́ mi sọ̀rọ̀ gbọ́dọ̀ fi gbogbo opportunity tí mo rí láì pé mo lọ sí eré àkànlẹ̀ kan pé mo jíde ṣọ́ọ̀bù òyìnbó ẹ gbé mi lọ olùbọn ṣiṣẹ́ wọn wọ́n rẹ̀ fún mi 5,000 èlò láǹra 121 gbà yẹn 3,000 to 121 tí a rọ́bà ayé ni mo fi jẹ ìmọ̀ ronú pé wọ́n kọ̀ lé gbà yẹn ní olódò ńlá tí máa lọ mẹ́mu àtọ̀kẹ́rẹ́
nìbàdàn tó mọ́ á wò pé ọlọ́run sá máa fi làákàyè dùn ọmọ tó lóun bá fún wa ọmọ tó bá ní làákàyè òun gan ó ní ìpèníjà ní làákàyè ó ṣòro ní ọmọ fẹ́ ronú pé ọmọ kú báyìí lọ́rọ̀ mi mọ̀ rẹ ní bí mi lóòótọ́ ọmọ ọba ní mí ọmọ ọba tí ọba dẹ̀ lè ṣọ́gù kọjá kò lè débi ògo ẹ̀ àìjọmọ ọba lásán kò gbọ́ òní níṣẹ́ tó ṣe ọgbọ́dọ̀ làkíkanjú ọ sọ̀rọ̀ ẹ lò mọ́jọ wọ́n wà ọmọ ọba ní ọ prince ṣe ńlá jẹ Yorùbá ní èmi mo nílé kò ní jògiri o iṣẹ́ rẹ lọ́jẹ̀ ṣé ìdí bá wálé ìdí ti wà nígbà mo délé mo tún rí ṣọ́ọ̀bù kan nísàlẹ̀ mo mánéjì mẹ́ máa rí iṣẹ́ mi wọ́n pé kínní wọ́n rọ̀ mi black and white náà lákúnyà àgbà yẹn ní àrà 1981-82 náà gbé Polaroid camera tá a máa fẹ́ tí wọ́n máa jáde náà gbé dé wait and get ìgbà yẹn mo á sọ kínní kan nínú photo meeting gbogbo wọn tán bá rí mi sìn wọ́n máa rántí mo ní ẹ dúró ẹ̀yin photographers wa ojú láre o Polaroid wait and get tán gbé wáyé sọ pé £1 ní sílè mẹ́wàá £1 so tẹ́ bá ti lọ́nu ẹ̀ yóò jáde ẹ sì máa fẹ́ àwòrán máa jáde tẹ́ bá ti ń síbà ní ó máa jáde mo ní tó bá tó àsìkò kan mo ní wọ́n ó gbé kámẹ́rà kan wá tó ẹ pé professional ni wait and get lẹ́ẹ̀mọ̀ sí tó ń sì máa gbà lọ àti rínú photographers wa sọ ọ̀gá ẹ wo bàtẹ́ tí sọ̀rọ̀ ẹ̀ wá sí ìmúṣẹ. so owó tí mo gbàgbá yẹn tí mo ra mọ́tò yẹn tí mo tà báyìí mo kàn ra Vespa ni Vespa kú ní ó dàbí ọmọ tá ń lo lady bike ní ìsìn àti mọ àwọn ọmọ tá ń lò àwọn ọmọ yahoo ni so mo ra Vespa yẹn ní photographer sábà máa ń lò jù ẹ bá rántí ó ní mò ń lò bá mo kó délé mo fi ṣọ́ọ̀bù Ìbàdàn lẹ́tàn mo close in 10 nìbàdàn lálẹ́ kò sí ní ọ̀dà àdó lójú ọ̀nà pẹ̀lú Vespa kò dẹ̀ sí ìdíwọ́ wọ́n gbé 10 ní to close àwọn ọmọ náà close ní 10:30 sí 11 bó bá jọ́ kejì wọ́n jábọ̀ àkáǹtì fún mi rẹ̀ náà máa ṣe rẹ̀ ńgbà yẹn tó Ọlọ́run má fi ṣe wà bua wọ́n bá yẹ pé wọ́n bá wò fún mi ńgbà yẹn ta ni iṣẹ́ rẹ̀ rẹ o babaláwo ò ní máa bọ̀ Ọlọ́run á tún padà bá ń fi ọ̀rọ̀ kẹ́ bọ̀dá wa sáàfin lámú èrò bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ gbogbo ìgbà tí bá ti ń kírun ni mo máa rántí wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí tó jẹ́ pé mo ní tẹ̀sí inú ẹ̀ jù torí pé tó wo pé kíyà máa já bá nínú bọ́dà náà gbà yẹn tó ẹgbẹ́ láì láti ṣiṣẹ́ tádẹ̀ fún àwọn primary six ìgbà yẹn níṣẹ́ lóko tí mo lọ bá pé ẹjọ́ ẹfẹ́ mi náà níṣẹ́ kí n tiẹ̀ fi ráàyè gbowó fi lọ modern school a ní ìwọ náà fẹ́ máa gbowó oṣù wọ́n rí méjì mú rí wọ́n ní máa lọ má dájá àbọ̀ ẹ. Tádẹ̀ ń fẹ́ lómi ìfẹ́. Ara alẹ́ ẹni ìfẹ́ kálà wọn ní fẹ́ ká kú ni. Ẹ ṣé bàbá àdúpẹ́ ọ̀kàlùkù gba tó bá ṣe tẹ́nìkan ṣe náà lẹ́ ń sọ rí àdúpẹ́ sà. Ọmọ yìí pé àgbà ọ̀jẹ̀ ní mo sì mọ̀ pé oríṣiríṣi àwọn ọmọ náà ti gbà bẹ́ẹ̀ yín kọjá. Bóò ni gbígba ọmọ iṣẹ́ àti kíkọ́ ọmọ iṣẹ́ nígbà náà láti nǹkan dáadáa. Ẹ jèrè ọmọ iṣẹ́ tí mo gbà ní Ìbàdàn ọ̀pọ̀ gan-an ṣùgbọ́n díẹ̀ dúpẹ́ bẹ lọ́yọ̀ nísìn bẹ lọ́yọ̀ sí
Àkìlára wà Ìbàdàn. Ẹ má jà bá lọ́wọ́ náà ọmọ iṣẹ́ mi so like mi torí pé mi ò ṣe ṣe ọmọ iṣẹ́. Mo ti ẹ̀ gbá àwọn Ìgbò kan wọ́n fẹ́ tó mi bí ìkan jẹ́ John ìkan jẹ́ Noah. Èmi tí n bá jókòó láàrin ọmọ iṣẹ́ ẹ rò fọmọ iṣẹ́ náà ní nígbà yẹn. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi lẹ́bùn tí n bá fẹ́ train ọmọ mo ní memory recording pọ̀ jù mo dẹ̀ ní note mo form note fún wa ẹlòmíì lè má ní o mo form note lórí photographic lẹ́pẹ́ bí tó ti bẹ̀rẹ̀ mo bá ṣẹ̀ dé pé bọ́ sí class 2 pé bọ́ class 3 ìgbésẹ̀ tó kù tó máa gbé abẹ́ get me part of the camera ọmọ ní course outline so tó jẹ́ sí pé kó tó di pé wà ní camera bá a ṣe gbé ní photographer ṣe máa stagger ìdúró tí ẹsẹ̀ rẹ̀ ò gbọ́dọ̀ ṣẹ̀tẹ̀ àádẹ́jẹ́ kó mẹ́la wípé kámẹ́rà ò kì í bọ́ọ̀lẹ̀ o tó bá ti bọ́ọ̀lẹ̀ gbèsè ní o torí ẹ̀ náà fi ṣe sling okùn téèyàn gbé kọ́rùn ohun tí bá dẹ̀ kọ́ wọn gbogbo ẹ̀ lọ́lọ́ ń jẹ́ kó yé wọn torí a bẹ̀rẹ̀ fún wa lórí kámẹ́rà sling focusing tàbí focus sharpness aperture and speed ìyẹn time tó gbọ́dọ̀ kó tó yà tí òfin ní dúdú jù tí ò lè funfun jù focusing lens abẹ́ẹ̀gẹ́ ni focusing screen group but ní abẹ́rẹ́ open and close of the door tó fi lóòdù film flasher collector gbogbo pàtì ẹlẹ́kọ̀ọ́kọ́ kọ́ wọn tó dórí snapshotter ó ṣe á gbé tí object ẹ̀rí pa mẹ́sàn-án kìíní nísìn tí object tí ó fi wà láàrin tí òfin ní jẹ́ pé ó gé orí ẹ̀ tàbí ó yẹ sẹ́gbẹ̀ẹ́ ó yẹ síbi kan lẹ́yìn bó bá kọ́ moderate yẹn tán lọ́wọ́ kú focusing ìwọ náà máa rí ibi kan máa blood ìgbọ́ bá kan bí tó chap ó rí pé orí chapness yẹn débi pé ìró rẹ̀ kálukú dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ kó tó lè pẹ́ ọ yá o fún snapping kó tó di kẹ́ set kó tó yá gbogbo ń tàn wí ìṣesí ọdún kan sí ọdún méjì kọ́mọ tó mà ṣùgbọ́n photography ni mà ó ní kọ́mọ ní ìfarabalẹ̀ fún ọmọ tọ́lọ́ ń bá rán wípé ọmọ tọ́ra àmọ́ pààgùn ó di báyìí bẹ́ẹ̀ tẹ̀yìn ọba sọ̀rọ̀ èèyàn ọkọ̀ jákó lọ orí faradà gbogbo iṣẹ́ ọwọ́ náà ló ní ìfaradà ó tí ọba ní ìfaradà yóò máa fò láti orí igi bíi lórí ibi ní bí ọ̀pọ̀ yàrá tí ọba dẹ̀ sọ́ra yóò ti fọ aláṣìkẹ́ tí ó ṣe là yóò ti fọ ẹ ṣe bàbá ẹ kú gbìyànjú ọmọ ìdùnnú yóò tún bọ̀ bá ní lọ rẹ̀ lẹ́yìn mo rí lẹ̀kẹ̀ lọ́rùn yín mo rí lọ́wọ́ dóònà ẹ ti sọ fún wa pé ọmọ ọba ni yín mo fẹ́ béèrè pé bóun ni ti olóyè ṣe jẹ́ ṣé ìdíṣẹ́ fọ́tò náà ni àbóyè di fọ́tò mi àbí báwo ló ṣe jẹ́ sí. oyè di fọ́tò kọ èkíní ọ̀rọ̀ sí ọwọ́ tẹ́ ẹ bá wá kì í ṣe pé mo gbàgbé láti kọjú bá bàbá mi tó jẹ́ ọba tòní ọba Káyọ̀dé Adélẹ́kàn Àtọ́yèbí tù alápòmù ti ìlú Àpòmù kábíyèsí o ẹ pẹ́ fún abẹ́wọ̀n ẹ̀mí yóò gbò ẹ jẹgbẹ́ o tó bá ti tó àsìkò tí orí adé ó pèèyàn
nígbà mo délé èmi tiẹ̀ máa sá láàfin lílé wa ni pé ká má bàa kún òròyè èrò mi. ó lè dijọ́ kan bọ̀dá wa kan lọ́wọ́ fọ̀run kẹ́ bọ̀dá wa Ajílọ̀ ìgbà yẹn bàbá wa kábíyèsí àná Ọláṣíán Àfọlábí òní ó wà mẹ́gbà yẹn bọ̀dá mi bá ní píǹsì sóòní wàá joyè abalẹ̀ ọ̀dọ̀ àwọn ọmọ bàbá àwọn òsì bẹ́ẹ̀ bí nǹkan ṣe máa lọ tí fi tán rẹ̀ mo ní ẹ̀dọ́ náà ṣèṣe pé kà ní ẹ̀yin ń foyè lọ́mẹ̀ ẹ wá fẹ́ wà ngúnlẹ̀ kí má ráàyè ṣiṣẹ́ mi mọ́ àwọn lọ́ fààyè iṣẹ́ lẹ̀ ẹnu pọ́ìntì kátà ń mú mi ní pé ọ fààyè iṣẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ṣe bàbá ó sì máa fún un láàyè láti máa wá ṣiṣẹ́ wọ́n ní wàhálà náà máa náà jẹ́rìí ẹ̀ tán ni ọlọ́run ó fọ̀run kẹ́ kábíyèsí àná o bá a ti ń sọ̀rọ̀ ẹ o ó fàyè kẹ́ kábíyèsí tòní náà o àwòrán mi ò yé torí ọlọ́run ayé oyè kan bá sílẹ̀ ní wọ́n bá mú mi lọ Màgbéléèrè là ń pè Màgbéléèrè ní Màgbéléèrè bá ní kí n lọ bàbá fowó lẹ̀ bá lọ oyè yẹn lẹ̀ kò dẹ̀ pẹ́ bàbá wa dẹ̀ da lójú àánú wọ́n ṣe pè mí jọ́kan pé kí n wá gbóúnjẹ oyè wá kí n wá gba gbogbo tí n bá gbà ó wọ́n fi ibi ẹ̀ ti fi ìlẹ̀kẹ̀ sí mi lọ́rùn àti bí mo ti ń sáyẹ̀nsì àtíkéètì mo fi rìn ní ìsìn kẹ́ tó lọ. bá a ṣe bẹ́ẹ̀ ṣe ìjòyè náà rẹ̀ owó tán fún mi gbà yẹn mo wò pé sówó wá rè ṣùgbọ́n ẹni tó sọ fún mi ọlọ́wọ́ fọ̀run kẹ́ bọ̀dá àgbọ̀ olóyè Ajílọ̀ ọdún yìí náà kú ọlọ́wọ́ fọ̀run kẹ́ ọ sọ fún mi sọ wípé dandan ni kì í ṣe ọ̀rọ̀ tó wó kí n jẹ́ kó wà lẹ́mìí mi pé ọmọ ọba dandan ni mí oyè ọmọ ọba sì ni kí n gbọ́dọ̀ kọ́ wọ́n ní bí mo gbọ́ pé mélòó wá kó lè joyè lé bàbá ẹ̀ mo sì di pé mo joyè nù so nígbà àwọn ìlọ́dún kan sí méjì bẹ́ẹ̀ láàrin other chiefs ni mo wà ṣùgbọ́n wọ́n bá fọ̀rọ̀ lọ mi ọlọ́run fún mi ní ẹ̀bùn làákàyè àti òye ọlọ́run má jẹ́ àgọ́ kan ayé o èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ ọlọ́run ní o òdìjọ́ kan bọ̀dá wa kan tó jẹ́ oyè ntẹ́rí tí wọ́n kọ́ Ìmọ̀lúbèrè bàbá wa àrí ìbí ni kò yá mi ní lọ́ba ní èyí tí wọ́n bá rẹ̀ wọ́n láàfin èmi ni wọ́n gbé wọn pẹ̀lú màsí tí mo ṣe àwọn gbé wọn lọ́lé ọ̀rẹ́ bàbá ọ láì mọ̀ pé mo sóore dáhùn lásán àsáwọn olóyè gbogbo àti kábíyèsí àṣẹwò mi níjọ́ tí bàbá yẹn kú mo sì ń bẹ̀ ní tiẹ̀ lọ àfihàn yẹn ní kábíyèsí àná ṣe ní ẹ̀yìn ìwà rẹ̀ fà ẹ jẹ́ high chief ẹ máa ń wáyàn fún oyè ẹni tó kú yìí o ọmọ àwọn tí máa tọ́jú ẹni òun náà ó fún lóye rẹ̀ and it's a promotion chief àbúrò mi ò yé so bó ṣe di pé mo dé ààfin ìjọ kẹta náà bàbá mà ti kú ọmọ ṣe o gbogbo wa pé sí ọ̀dọ̀ bàbá náà ní gbogbo àwọn tá a ti sọ fún a sì jọ dúró sọ́dọ̀ wa àǹtí fọnà a ní dọ̀bálẹ̀ èmi nìkan kí n mú àṣẹ mo bá dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ mo ya mo bá gbọ́ náà bá àpé oko oyè mi mà àpè Màgbéléèrè mà Balógun bá ní Màlúbèrè o nǹkan náà ní dáhùn
mo ní kábíyèsí o wọ́n wá ń wòran pé àbẹ́ nìkan ti tú àṣírí ìdánwò fún mi. Bàbá Ọ̀dọ̀fin náà bá tún ní bágbó rẹ̀ náà ní Málúgbérin o mo ní kábíyèsí o lórí ìdọ̀bálẹ̀ lẹ́gbọ̀dẹ̀ lẹ́ẹ̀kẹta kábíyèsí gan ló á pè mí náà Málúgbérin mo ní kábíyèsí o wọ́n bá fà mí òkè lọ́mọ àwọn ẹbí Málúgbérin lónìí yóò jẹ gbó yóò jẹ tọ́ yóò jẹ lálàáfíà ká fàárẹ̀ ṣe ẹ̀wọ̀n bí mo ṣe padà di Málúgbérin èké nìyẹn látọ̀rí ìgbọ̀ntẹ́lẹ̀rẹ̀ junior chief. Junior chief ni Málúgbérin. So senior chief ni Málúgbérin ẹ bá wo kalẹ̀ dá wa ẹ rí kábíyèsí láàrin ẹ̀tẹ́ bá wo apá bí ibi nọ́mbà nísàlẹ̀ tó wà nù àmẹ́rin tá a wà lókè lápá bí ẹ wò mí nísàlẹ̀ yẹn. So bá a ṣe promote nínú olùlànbábọ̀dù ní ọlọ́ nígbà sì jẹ́ kábíyèsí tuntun tó ṣẹ̀ wà mẹ́ẹ̀ Káyọ̀dé Adélẹ́kàn ọ̀láì tí wọ́n bá ṣe ní àkóso kábíyèsí ìdá débi wípé kò fi iṣẹ́ mi ní nílá igi tí bàbá rẹ̀ gbìn ilẹ̀ kò tó ọ̀láì kò sí bí ẹlẹ́dẹ̀ wà mí kódà táwọn bá ti pè mí gángan kábíyèsí náà kọ̀ wọ́n pé wọ́n dẹ̀ ń pè mí lóko kan láàfin yam pepper skata ìjọ mo sọmọrọ náà ní ìtọ́jú ẹ̀mí ní iṣu atayányán so yam pepper àná ọkọ̀ máa pé kábíyèsí náà kọ̀ wọ́n pé kọ́sítọ́mà wàhálà níwájú ọlọ́run ìgbà rẹ̀ ó tú èmi láwo ẹ ń bá nínú mi ló lè máa pé èèyàn ò lè má kù bí kan tí à ń lè dá tán ni ibi ọba kù sí ọ̀dà nínú ìgbésí ayé tí mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ọ̀dà ká jẹ́ fault finder appreciator ló yẹ ká jẹ́ ká máa wo bí tí èèyàn bá ti já ká máa fi yìn tó bá ti yìnyàn yóò sì máa dáa fún wọn náà èmi ọmọ ọ̀tá tí mo ní ó torí èmi ọ̀gbà pé mo lọ́tà torí bí náà mi ṣe rí kò sí ẹ̀dá tí ọlọ́ta o màsínú ni ó dàbí ọ̀rọ̀ ẹnìkan tó ní ló bá mú ọ̀kùn ló bá jẹ́ ọ̀kùn ló máa jẹ́ onídàkẹ́mbẹ̀ ó ní kí tinú ọmọ gbé tinú kí tìta ọmọ jẹ́ tìta ọ̀kùn tán ká mọ́ lẹ́nu náà ni bàbá ìdá débi wípé kò fi sẹ́yìn ènìyàn láwọ ó sì dá láàánú ọmọdé ní báyìí kọ́ lọ́run Lódùmarè kó bá ní lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ kó bá wá dènà kì í sọ̀rọ̀ ẹnu bàbá ló jẹ́ fún mi lónìí ọmọ ló jẹ́ fún mi ọlọ́run wà ní jẹ́ kó ṣáájú mi lọ ọlọ́run jẹ́ kó gùn lẹ́mìí àwọn sẹ́yìn máa ń sọ láàfin àwọn jàkàrà mi lágbára ọlọ́run ìwọ lọ́ọ́ jàkàrà tèmi o torí ẹ̀dá tó wá rí pé òun ò fẹ́ kú mọ́ ó fẹ́ pa ọmọ ni ọlọ́run bá mi lọ́rẹ̀ ẹ̀mẹ́ ọlọ́run jẹ́ kó lò pẹ́ dáúlà rẹ̀ kò ní nílá nígbà kankan ọlọ́run bá ní fọ̀rùkẹ́ o kábíyèsí o bí oyè Málúgbérin tó sì jẹ́ nìyẹn. bó ti jẹ́ ni. nínú ìgbà tí a kọ́kọ́ ń sọ̀rọ̀ ká tó tọ́ sórí afẹ́fẹ́ ẹni lónìí pẹ́yìn ni president ní ìṣọ̀kan photographers ní ìṣọ̀kan local government ibi tí kiri wà ń bẹ o Ìkòyí wà ń bẹ o tọrọ ọmọ aráyé hàn gbá sínú ọ̀pọ̀ ó ti ń fasolate ó ti pe rẹ̀ ní tí ọ̀jẹ̀. níṣọ̀kan lónìí ó ní kí ni bó làwọn èèyàn ṣe ronú káyọ̀ pé ẹ̀yin ni ẹ wà á jẹ́ ẹgbẹ́ onífọ́tò. ẹ jèrè ó ní ìwà mọ́ ó dẹ̀ wà lórí standard of affection rẹ̀ lẹ́nu iṣẹ́ tó tún á jàdù ní pé tí ọlọ́run bá dáhùn lọ́lọ́kùn tó sì dóun làgbà kù alẹ́ ní ikú bá pa kù
náà ń pè baálé ntọ́ fa ojú bá ń lọ ká máa wulẹ̀ bọ́rọ̀ jẹ́ náà. Lára àtẹ̀síwájú òun náà ni oríkèyàn tó di ààrẹ lórí fọ́tò nílùú kan àjẹ́ pé ó ti kópa takuntakun ni. Àdúgbò bàbá lára kò sí mọ́ ní ká tó máa lọlé ní ọ̀rọ̀ ìgbéyàwó níláwo nílọ́kọ bó ni ọ̀rọ̀ ìgbéyàwó ṣe jẹ́ ṣé ẹ ti wà pé ókè ọkàn mi ti balẹ̀ báyìí kíyàwó tó wọ̀ ní àbílẹ́nu gbìyànjú náà ni ìyàwó ti wọ̀. God bless you, bless me too. Ṣẹ́rí Barrister kọrin kan ó dẹ̀ yẹ ká dé ó ní òmùgọ̀ dọ́gbọ́n tọ́lọ́run ni o ọgbọ́n dòmùgọ̀ tọ́lọ́run ni ọba dákúmọ̀mọ̀ sí wà lọ́nà o kò sẹ́ni tó gbọ́njẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó kéèyàn bẹ lọ́n sí ni kéèyàn bẹ lọ́n sí ni o because gbogbo tí yàn bá máa jẹ jù ní ọ̀pá ní ọ̀pá àfi kó límìtì ẹ̀ ẹ pé mo sọ ọ̀rọ̀ kan níbẹ̀ mú ni mo gọ̀ nípa ọ̀rọ̀ olóbìnrin dé lákọ̀ọ́kọ́ ajá inú ìwé náà máa ń pè mí ní ayẹyẹ nígbà yẹn pé èmi ọmọ pé mo didi géńdé èmi ọmọ lálà ọmọ dànkárà èmi ọmọ pé mo ti bàlágà bọ́ọ̀bìnrin ṣe máa bá ń ṣeré tó wọ́n àìsàn ọmọ ṣe má fọ́ kàn mí pé ọ̀dọ́ mi jáde wọ́n á pè mí lájà inú ìwé tí ò lè bùyàn jẹ so wọ́n ti believe pé agbára mi ò lè ṣe ni if I tell you pé mo ti wọ́ front dé kí tó máa bá ń ṣe ń báyàn sùn ló jẹ́ kí n last because ní war front àmọ́ capture tá a bá capture obìnrin yẹn wọ́n máa kúnlẹ̀ wọ́n máa bọ́ra wọn òwò I beg marry me please marry me I beg and look at me wọ́n bọ̀rọ̀ alẹ̀ wọ́n ní ká máa wò sí my hair sí my yansh ìdínú àwọn àmọ́ ọlọ́run bá wọn kú mọ́ bá ń ṣe é ṣe ògùn yín lórí kò ògùn mi lórí so ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ Ìgbò nínú wa ọlọ́run ó sì ṣe mí lóore òkú máa bá ń ṣe é dánwò nígbà yẹn títí tí mo fi dé nígbà mo dé ọmọ kan ọmọ ilé wa bẹ́ẹ̀ náà ní ṣùgbọ́n àìsàn máa nù lé ọ̀rọ̀ àkàmọ́lé láàárọ̀ ọjọ́ kan bóyá dé sí mi ni ní àti ẹ̀fẹ̀ máa ń ti ń ṣe akọ̀wé láìsí tó bá bà mí èmi sì ṣe ń jí bọ̀ ni ṣèǹtì ẹ̀ bá ń jí bọ̀ jọ́ntọ́ mọ̀ ṣe ò dìde ọ̀rọ̀ orí afẹ́fẹ́ kò ṣe é sọ báyìí má lọ́ba ṣá òun ló impress mi òun ló kọ́ mi wọ́n kọ́ mi kìíní wọ́n dàbí ìgbà pé mo fẹ́ kú ara mi gbà yìí mo ṣe dìde lórí ẹ̀ tí mo yọ pò wọ́n ń da ìtọ̀ ọ̀lẹ́ lọ ìyá kan gbélé wa ń pè ní ìyá sínú ó ní padà ọ̀dọ̀ ọkùnrin lónìí padà bá padà ó ní padà lọ fi ibẹ̀ padà bí mo ṣe jájú nù mo jájú bí ẹranko tí ń wá ọ̀bọ kiri tọrọ bọ lọ́gbọ́n jù ajá tí ọ̀pọ̀ ọ̀bọ ò múra. nígbà wọn á ti wọ́ fúrọ̀ǹdì tí mo fẹ́ ìyáálé mi ọjọ́ máa ń fẹ́ ọwọ́ aṣọ máa ń àbíkú pọ̀ fún kí ló dé mo á ní determination pé Ìbàdàn tá a jọ ń gbé mi ní fẹ́ ọmọ abẹ ọmọ afẹ́ ni wọ́ méjì ní decision mi tọ́lọ́ ń dẹ̀ bá ń gbà ni mo kọrin pé òmùgọ̀dọ̀gbọ́n tọ́lọ́run ni ọgbọ́n dòmùgọ̀ tọ́lọ́run ni kò bọ́ ọmọ sí àlọ́ náà ni mo ní wò ó ọmọ ìlú wa ni wọ́n fẹ́ lé ọ àbíkú tí ò ń bì mo fẹ́ mọ̀ díẹ̀ bóyá ara mi ni nǹkan bóyá ara ẹni ṣùgbọ́n mi ní ìfẹ́yàwó méjì sí ilé rent sáà pé mo ní determination yẹn
wàláì tàláì àti ń bá bọ̀ àbí kìíní nígbà tá a wà nù àmì làbí kìíní mo ti bẹ̀rẹ̀ photography náà òdì wẹ́lò ilé kan máa rẹ́ǹtì ní Sàbọ̀ lábẹ́òkúta